tó bá kù díẹ̀ fẹ́ dá láyé má ṣe rò pé nìkan ni ẹni tó ń rò pé òun ló ń ṣe é tí ẹ̀ náà ń bá oníkálukú àmì ayé jẹ gbogbo ohun tó ń dààmú ẹ̀dá láyé lónìí tó ń dààmú wọn àtòsọ àtàjà àtògbìn ìdílé táwa lò jùlọ kò sẹ́ni tó ń ṣe wá láyé ọlọ́run ìwọ ni. ìwọ ni ọlọ́run ìwọ ni kò sí èméjì rárá ọlọ́run ìwọ ni. láyé túkà yàrá bí àìní kọ́lí bí mo rí yẹn pẹ̀lú ojú ọkàn mi mo mọ̀ wípé ìwọ ni mo fò sóbojú fàjẹ́ bojú ká lérò pé àwọn ni àtòsọ àtàjẹ́ táyé ń kígbe wọ́n ní ti ń sàwọn kan ó já wọn náà ń ṣera wọn ìsìnyẹn ìwọ ni. ìwọ ni ọlọ́run ìwọ ni kò sí èméjì rárá ọlọ́run ìwọ ni. ìgbà ọlọ́run ló yẹ ká máa ké káyé kígbe nìkan kan gbogbo ń ta rò balẹ̀ kígbe ẹ̀ ọlọ́run lọ́gá wọn ó dóso sáyé ó dájẹ́ sáyé ká lè mọ̀ pé òun. ẹ káàárọ̀ o àkú Sunday ní Sunday aláyọ̀ ní ọ̀jẹ̀ fẹ̀yìn àtìmí kí ni ohun tá a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí ọ̀nà àbáyọ lórí ohun tó fa ogun sínú ọ̀pọ̀lọpọ̀ inú ayé ẹ̀dá ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí tí òun ti fi ara kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí tí òun ti fi ara jìn ohun tó kó bá òun àfarawé tóun ṣe tó kó bá rìn àjò ayé òun ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wọ́n wá bẹ̀ ìwọ tó bá fẹ́ wo ètò yìí yálà à ń ṣe é lọ́wọ́ ni tàbí a ti parí ẹ̀ gbìyànjú má dáa wò a ṣètò yìí nítorí kẹ́ ẹ lè wádọ̀ wa a polongo nítorí kẹ́ ẹ lè rọ́ wá sọ́dọ̀ wa ṣùgbọ́n à ń pé kálukú wa ṣàkíyèsí kálukú wo lè máa yẹra wò ọlọ́run ọba àlékè ọlá tọ́dá ẹ̀yin tọ́dá èmi ó dá wa dáadáa ṣùgbọ́n ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ wa ta délé ayé tán alàlàjú alàtìlàjú gbogbo ohun tádà ọba sì máa ṣe nírìn àjò ayé rẹ̀ ọlọ́run ló gbọ́dọ̀ máa tẹ̀síwájú gbogbo ohun gbogbo tó bá fẹ́ ṣe tó bá tún parí ẹ̀ tọ́lá ṣe yọrí lórí ẹ̀ ọlọ́run náà ni ó tún tẹ̀síwájú tá a bá ń fa nǹkan tọ́wọ́ wa bá tó ìmọ̀ nípa ọlọ́run ọba ni tá a bá ń fa nǹkan lọ́wọ́ tí ọba tí ì tóra wọn ìmọ̀ sí ọlọ́run ọba ni kò sí ohun tàdá tọrọ láyé tọ́lọ́run ò ní ṣe oore méjì ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run oore ìdùnnú àti oore ìbànújẹ́ èyí tó jẹ́ ìbànújẹ́ ọlọ́run má fi kàn wá ọ̀rọ̀ tí mo sọ yìí yóò máa yà ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò máa yà wọ́n lẹ́nu bí wọ́n ṣe ń bímọ lójúmọ́ bẹ́ẹ̀ náà lèèyàn ń kú lójúmọ́ báwọn kan ṣe ń lówó bẹ́ẹ̀ ni wọ́n ń gbapò lọ́wọ́ àwọn kan ìmọ̀ sí ọlọ́run ọba ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé yìí tí mò ń bá wa sọ yìí o àbígbà àwọn jẹ́ mùsùlùmí ni àbígbà àwọn jẹ́ àáfàá ni rárá ìyẹn kọ́ ni ń sọ fún un àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹ̀sìn yòówù tí àbá kó bìlọ́ǹgì sí òun là ń bára wa sọ̀rọ̀ dé lórí ọ̀rọ̀ méjì mẹ́ta tá a bára wa sọ yìí tó bá di ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rẹ́ kọ̀ọ̀kan mẹ́ àwọn ibi tí ogun bá wọlé sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn ilé ayé fúnra rẹ̀ ayé ogun ni ayé kì í ṣayé ogun àwọn ọmọ ènìyàn ló sọ ilé ayé di ilé ogun torí pé ọlọ́run ọba tó dá ilé ayé ó dá dáradára àwọn ọmọ èdè ènìyàn tá a wà ń bẹ̀ àwa ní èrò ọkàn wa ò dá síra wa níjọ́ tí ọlọ́run ti dá ayé bó ṣe wà náà ló wà
òòrùn ń yọ níbi títí ń yọ, òòrùn sì ń wọ̀ níbi títí ń wọ̀. Àsìkò òjò lòjò ń rọ̀, àsìkò ẹ̀rùn lẹ̀rùn ń yọ, àsìkò ọyẹ́ lọyẹ́ ń yọ. tó kí ni mo ta fẹ́ bára wa sọ? àwọn ọmọ èdè ènìyàn àyà ilé ti kùkùn. màá bá ẹ̀yin ọkùnrin wí, màá sì pàkíyèsí ẹ̀yin obìnrin àtẹ̀yin alábíamọ. mo fẹ́ pè é sí tòsí. ẹ rí i pé tá a bá wáyé òde òní lónìí, ìṣòro tó pọ̀jù nígboro, ọ̀pọ̀lọpọ̀ obìnrin single mother wọ́n pọ̀ ń gbòòrò ṣùá. ọ̀pọ̀lọpọ̀ single brother àwọn yẹn náà pọ̀, àwọn ò tiẹ̀ fẹ́ níyàwó ná, àwọn ò fẹ́ níyàwó, àwọn fẹ́ máa lóòdù káàdì ni kí wọ́n sì máa ju mt rẹ̀ lẹ̀. àwọn fẹ́ máa fọ́bìnrin lóyún kó máa lọ da atọ́ fúnra ẹni. gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí, ayé yín ọlọ́run ò ní ṣe é ní, kò ní ṣe é ní bọ́ńtrowé o. bẹ́ẹ̀ ti wáyé yín ẹ̀rọ̀gò yín lò, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. tó lára àwọn ìṣòro tó tún wá wà lóde lónìí, a ti mẹ́nuba ọ̀rọ̀ yìí ní ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n àwọn èèyàn ń bá wa, wọ́n ń pè wá, bàbá ẹ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, kí ni ń fà á rí? òun là á tún fi máa pòyì lórí ẹ̀. bíi kí wọ́n ní ọkọ gún ìyàwó lọ́bẹ, bíi kí wọ́n ní ìyàwó gún ọkọ lọ́bẹ, bíi kí wọ́n ní ìyàwó rí ọkọ wọ́n látòrí ọ̀fṣì ẹ̀, bíi kí wọ́n ní ìyàwó da omi gbígbóná ọ̀dà àsọkọ ẹ̀ lára, àbí kí wọ́n ní tó ìyàwó tọkọ fẹ́ tẹ́lẹ̀ ó ti kú, ìyàwó mi ìtọkọ wá fẹ́ ọ̀pọ̀ ẹ̀sìn àwọn ọmọ ìyáálé tọ́ba, tàbí káwọn ìyáálé ó ti tó bíi mẹ́ta kọ́kọ́ tó fẹ́mi ilé wọn, kó tó fẹ́mi ilé wọn, ilé aládùn kọ́ wá dilé ilé kíkorò, tẹ́ kò kébí eku mọ́, tẹ́yẹ ò sì kébí eku mọ́. pé kí ni ń fa àwọn ìṣòro yìí? tábàmọ́ tí ò tiẹ̀ tí ìwọlé ọkọ, ọmọ tí ò tí níyàwó rárá, tó jẹ́ pé láti kékeré rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ogun. kí ló dé? ìgbéyàwó alárinrin tá a ṣe táyé gbọ́ tọ̀run mọ́, kí ló dé tó fi dàrú lójijì? gbogbo ẹ̀ ní ń ṣàlàyé fún wa lọ́kàn ọ̀jọ̀kan. ẹ kú jókòó. tó torí owó lẹ fi ra dátà, mi ní fẹ́ gba àsìkò yín. ẹ̀yin ìyá wa, ẹ̀yin ní nǹkan dojú ọ̀rọ̀ kọ. ẹ mọ̀ pé gbogbo ọkùnrin kọ́ là á fi fẹ́, gbogbo ẹni ọba ní how are you náà kọ́ là á sọ fáìn fún, gbogbo ẹni ọba ní how are you òun kọ́ là á ṣe fáìn fún, gbogbo ẹni ọba ní yes kọ́ là á ṣe yes fún. ìtumọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ni pé gbogbo ọkùnrin tó bá ti pè yín pé wọ́n fẹ́ yín kọ́ lẹ́ ẹ̀ máa jẹ́ ní hòhò. tẹ́ ẹ bá ti gbá ọkọ tí yín mú, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló fi àlè sọkọ láyé òde òní, níbi tí wàhálà ti dé nìyẹn, tó fi jẹ́ pé wọ́n ń ṣe wọ́n ní born throwaway single mother. yóò fàlè sọkọ, ìdí ohun tó fi fàlè sọkọ yóò pèsè méjì àti mẹ́ta. ọkùnrin mi ń bẹ, yóò máa náwó fún ọ lójú ọ̀nà lóòótọ́, yóò máa tọ́jú rẹ̀. madam, ọ gbọ́dọ̀ kún fún ìbẹ́ lọ́hùn lórí ìrìn àjò ayé rẹ̀. ó lè jẹ́ pẹ́ni tí ń náwó fún èyí tó bá fi ẹ̀mí ọlọ́run béèrè sí dáadáa lọ́dọ̀ àwọn tọ́lọ́run lò, wọ́n lè jẹ́ kó yọ yí pé ẹni yìí o kìí ṣe ọkọ rẹ̀, olóore rẹ̀ lásán ni. èyí lọ́pọ̀lọpọ̀ obìnrin wá ranjú mọ́, bí tí ń lọ orí òkè ní a máa ṣoògùn, bí tí ń fọ sínú oúnjẹ fún ní a máa fi sínú kinní kan fún, ní a máa fi po tíì fún. èyí ò sì tọ́ sọ̀rọ̀, ogun ló ń fà sínú ayé rẹ̀. àsìkò tí ọlọ́run kọ yí pé yóò ṣoore fún ọ dà, tásìkò yẹn bá ti díwù, ènìyàn lọ. òun ló máa ń fà á tọ́lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí tọkùnrin ó fún yín lóyún tí ó sì ní yà sí yín mọ́, tí ó pa yín tì. abẹ́ẹ̀dẹ̀ máa wo dámì, ẹ máa wo búkì, ẹ máa wo tósìn, ẹ máa wo sákírù, ẹ máa wo kinní kan. bọ̀bọ́dù yá iṣẹ́ ayélayélé yìí o, àwọn àjẹ́ ti débẹ̀, àwọn oṣó ti débẹ̀, oṣó ilé òun ní í ṣe òun, àjẹ́ kò sì rí bẹ́ẹ̀. olóore rẹ la pè é, kì í sì ṣolóore láéláé fún, olóore fúngbà díẹ̀ ni. tó bá ti ṣe oore tí ó ṣe fún ọ tán yóò tún lọ. torí ẹ̀ lẹ́bí máa rí ẹlòmíràn máa sọ pé
bàbá ẹ̀ òun àbẹ́ ẹ̀gbọ́n ọkọ òun mà ní owó ẹ dákun kí là á ṣe sí i kò tiẹ̀ fi máa wọn ọlọ́run ọ̀kọjú rẹ̀ sọ́dọ̀ yín ni tọ́lọ́run bá kọjú oore rẹ̀ sọ́dọ̀ yín kò nídìí ẹ̀ sòògùn kódà kò nídìí pé gbààwẹ̀ gbàdúrà gan tí ó fi máa sóore yẹn fún yín ibi ọlọ́run dojú ẹ̀ kọ ẹ̀yin náà bẹ lọ́run tí yín kọ́lọ́run kó ṣàánú yín ni ìyá single mother ń tọ́ kọ́ sí sòro òun là ń sọ yìí o tí ọkùnrin bá jí olóore ẹni tó takùtì lọ́rùn tó bá ti sóore yìí tán yóò yọ̀sẹ̀ ni bẹ́ẹ̀ náà lórí ní agbègbè ọ̀rẹ́ kìí ṣe gbogbo ọ̀rẹ́ là máa fẹ́ ọ̀rọ̀ ayé ẹni lọ ajúmijùmí o ti pe nọ́mbà mi ti pẹ́ wá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tó ti rí ti pẹ́ tó ọmọ wà tí ń wù wá ọ̀rẹ́ mi wá mo pàdé bọ̀bọ̀ kan Amẹ́ríkà wọ́n ń dání London wọ́n ń dání bọ̀bọ̀ yìí Dubai ni kìnní kan Dubai ni bọ̀bọ̀ yìí ó ń tọ́jú mi púpọ̀ àwọn bíi mẹ́ta wọn tiẹ̀ wá wà wájú mi báyìí wọ́n fẹ́ kú sí mi lọ́rùn wọ́n fẹ́ para wọn sí mi lọ́rùn ẹni ó sì ń fọ̀rọ̀ lọ Búkì àtijọ́ ló pé ọmọ Búkì ti sìn kì í ṣe pé ọmọ bú gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Búkì o mo fi sọ̀rọ̀ ni o ọmọrú ẹ̀mí tí ń ba gbé nísìn ọ̀fọ̀rọ̀ rẹ lọ Búkì gbà mí nímọ̀ràn ẹni ó sì fọ̀rọ̀ lọ òun ò rí kókó ọkọ àní ó sì dáa ó dáa ṣé ètò múnú wọn tí ò dáa ò mèrò ọkàn rẹ̀ ẹ lè jọ wọṣọ kan náà kẹjọ wọ bàtà kan náà ṣùgbọ́n ìrínú ara yín ní ọba gbẹ̀yìn bẹ́ẹ̀ lẹ́mi bóyá ló ti dẹ̀mí lẹ́mi òkùnkùn ọ̀rọ̀ gbogbo wa àwọn tó ń fẹ́ ní ọba dàrú ò ní mọ bí ogun ti wá ọba máa lé oṣó ni o ìyá àjẹ́ ni o bàbá ìmìrè ni o kíní kan ni àtọwọ́fà ara rẹ̀ sì ni torí pé àìkẹ́nu dúró ogun ẹnu ogun olùfisùn nìyẹn ìṣòro olùfisùn ẹni tó fọ̀rọ̀ rẹ̀ lọ òun lọ́ba ayé ẹ̀ jẹ́ látàrí ogun olùfisùn níbi tó kó bá ọ̀pọ̀lọpọ̀ dé láyé yìí kì í ṣe kékeré a ti rí ọkọ tó jẹ́ businessman nígbà tó jẹ́ businessman a máa báwọn èèyàn ta mọ́tò a máa ra mọ́tò a máa oríṣiríṣi a máa bá wọn talé a máa bá wọn ṣe ìyàwó rẹ̀ wá sọ ọ̀rọ̀ kan fún ìyàwó rẹ̀ ní dádì junior ó ní yes sir yes ma Camry ní rẹ̀ lásìkò gbà yẹn ìyàwó rẹ̀ wá sọ fún ọkọ yìí pé lágbájá ẹ̀rín rẹ̀ sì ń pa mí ṣùgbọ́n ọkọ yìí jẹ́ni tí kì í ka ọ̀rọ̀ kún ó ti lérò pé ńgbà òun ní bọ́dì òun mọ́ ò lè ṣe nǹkan kan fún òun ń sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ kí ló dé kí ló fi halẹ̀ mọ́ òun ní òun ẹsẹ̀ gbẹ̀rẹ̀ ní gbogbo ọ̀nà ìyàwó tó ń gorí ẹ̀ ní sọ bẹ́ẹ̀ fún ọkọ wa fẹ́ ra jíìpù ó lóun ò pé a máa ra jíìpù o ṣùgbọ́n Camry rẹ̀ yìí wábi tó bá gbé e sí òun ò fẹ́ Camry o má gbégbékúgbé fóun ó sì lè máa bá òun sọ nonsense òun lówó ìwọ wo ló lówó rẹ̀ ta lè ní ọmọ àríkọ́bọ̀ mọ́ ìwọ́jọ́ lọ́wọ́ òun ni bí Ọlọ́run bá ń gbàdúrà rẹ̀ sẹ́nu ẹ̀ báyìí báṣìírí rẹ̀ bá ń bò sẹ́nu ẹ̀ báyìí máa dúpẹ́ fún Ọlọ́run ọba rẹ̀ ní kọ̀kọ̀ kò sẹ́ni tí ọ̀fẹ́ kọ́ dáa fóun kálukú tò nílé epo ni ẹni ọba kàn ní gba tiẹ̀ ẹ̀yin kọ́ yẹ ẹ̀yin ìyá mi ọkọ bá lọ ra jíìpù yẹn ó tó bá ń wọ̀n ẹ́ kí nìyẹn o ti dára ẹ lójú nìyẹn o kí ló fẹ́ ṣe fóun kí ni nǹkan tó fẹ́ ṣe fóun ó ní kò sí wàhálà wọ́n á bẹ ọkọ ní iṣẹ́ kan owó yẹn pọ̀ owó iṣẹ́ yẹn pọ̀ wọ́n ní tó bá di ọjọ́ mẹ́rin o yóò lọ bá wọn kó ọjà báyìí kó òun náà bá kó lé ọjà yẹn lórí ìyàwó rẹ̀ ní dádì lágbájá
ṣe ẹ̀ ní ra jíìpù tó ń wí fóun ń tó wù ú nìyẹn àsìkò gba ẹni ẹ́límẹ́ǹtì rain jíìpù ẹ́límẹ́ǹtì ló ń kọ́ra fún kakúkọ́rọ́ sí kó wájú mi jàre obìnrin wàá máa halẹ̀ mọ́ mi rubbish stupid bastard gbogbo èbó lọ́tọ̀ ọlọ́dà nígbà tó sì kówó léyìn ò ní rí sí ọjà gbèsè bọ́ mẹ́rin òun àti àwọn wàá jọ jẹ ìyà yẹn fún odidi ọdún 3-4 ohun tó gbójúlé yẹn ń wá fẹ́ rí ìwọ bọ̀dá tó kan tó máa pèrè méjì ìwọ àǹtí náà tó kan tó máa pèrè méjì èèyàn jù yàn lọ ọmọ tó bí má fojú di ní ìròyìn àjẹlẹ tí yín pé báyà kẹrù ọmọ àbàyìn ohun tí ń ṣẹlẹ̀ nínú ayé ni mò ń ṣàlàyé fún yín yẹn bàbá yìí máa ń bùgá gbogbo ohun tó fẹ́ fowó ṣe ní ti pé fóònù àwọn girlfriend ẹ̀ ìyàwó sì ń rẹ́rìn kọ́dà kò bànújẹ́ Jagunlabi bá débi àwọn tí wọ́n jọ bí wọ́n ṣe dúpọ̀ ẹ̀ tí wọ́n gbé gbogbo owó lọ́nu ibi tó ké tó dákú sí táwọn tó mọ̀ tí wọ́n gbé wọlé wá ìyàwó ní ọkọ mi ó jẹ́ ń rọ́ṣẹ̀ mọ́ fún ọ kò pìtì ọkọ yìí rárá ó ti sọ fún gbà rẹ̀ wá wálẹ̀ dáadáa má gbàgbé ọ̀rọ̀ tí mo bẹ sọ section A lọ sẹ̀rí yẹn ọdún 3 àtòsù 4 làwọn fi mú gàrí nínú ilé yìí ó pè òun bẹ́ẹ̀ wọ́n bá ń tì í lọ ọdún kan wọ́n fẹ́ máa pọ́dún kan àbọ̀ lọ gbogbo àwọn tí ń pè tí wọ́n máa pè ẹnìkan kò pé mọ́ wọ́n bá pe àwọn oníbísínẹ́sì wọn ní táìmù báyìí sọ̀rọ̀ yìí ọba takọ́sọ́ ọmọ ẹsẹ̀ ẹ̀ta ọ̀rọ̀ rẹ̀ ò lo ogun lọ kódà kò ní sàárà nu lọ pé ìyàwó rẹ̀ wá kọmọrú ìyàwó tó ń fẹ́ kalẹ̀ o ìjọ yẹn ló tó dáyàwó ẹ̀ mọ̀ láì sọ fún ìyàwó kóhun jáde bó ṣe ń délé ní ìyàwó ẹ̀ sọ fún wọn pé wọ́n ti ṣàlàyé fún ẹ níṣó wọ́n tẹ̀lé ẹ lọ wọ́n wá ṣọ́ọ̀kì pé níbo lóun sọ fún ẹ pé ìrìnàjẹ́ pàápàá ìrìn ìṣẹ́ni tóun lè rí fún ni lòun ò fi tẹ̀lé èso wọ́n máa yọ̀ débẹ̀ dákun kí lòun ṣe obìnrin lòun nurse mother ni òun fọmọ lọ́mú ni òun ò lágbára ẹ̀yẹn wọ́kọ̀ òun ó nígẹ̀ ó ṣe ó lówó lọ́wọ́ dákun ọkọ mi ìyàwó mi àpèkẹ́ àdùnní àṣekìní àwa wojú àfa rẹ̀ ó ní mo tijú yín ni o ẹni kò ṣe àdéhùn báyìí pé àní mọ́tò yẹn yóò rà fún mi sẹ́ ẹ́límẹ́ǹtì yẹn ni mo fẹ́ ó ní sí ẹ́límẹ́ǹtì ló fẹ́ èyí tó ń rà tó ń gbọ́ lóhùn ọ̀fẹ́ ẹ́límẹ́ǹtì ló fi kọ́kọ́rọ́ rẹ̀ léhùn lọ́wọ́ báyìí kọ̀ wá sówó lọ ó ń lọ ta yìí tó ń gùn kó fi ra ẹ́límẹ́ǹtì kó gbé fún ìwọ lọ tà á wò a bá gbé mọ́tò tìbí sórí igbá má lọ ta àtòrí ìyàwó rẹ̀ ọba ara ẹlẹ́mẹ̀ntì lọ́ba kó kọ́kọ́rọ́ ó kó kọ́kọ́rọ́ yẹn déwájú àfa rẹ̀ ó fi kọ́kọ́rọ́ lé lọ́wọ́ báyìí àtiwé mọ́tò kó lé lọ́wọ́ wọ́n ní tó bá mi rọ́pò sí ọlọ́dọ̀ bẹ̀ báyìí olórí pọ̀ gbà pé ayọ̀ títí ìrọ̀lẹ́ ọgbà ìpè ayọ̀ títí ìrọ̀lẹ́ òní ẹ̀ ń tẹ̀lé mi ọkọ sáà ń wá aṣọ àfáàrẹ̀ sí ti kí n lọ pé jẹ́rìírí ó pé kọ́ sáṣe mẹ̀dọ̀ máa gbọ́ ohun tí bá ń wí aago 4 kọjá kọ́ọ̀lù ọ̀wọ́lé 4 àbọ̀ wọlé kọ́ọ̀lù ọ̀wọ́lé 5 wọlé kọ́ọ̀lù ọ̀wọ́lé títí ìrọ̀lẹ́ aago 6 wọlé kọ́ọ̀lù ọ̀wọ́lé
abátúnlọ báyàwó rẹ̀ ìyá alágbára ẹ̀sìn ní kọ́ọ̀lù ọ wọlé àwọn ò rí kọ́ọ̀lù kankan ìwọ lọ́ọ́ kírun náà lọ́ọ́ kí mọ́gíríbì náà lọ́ọ́ kí àwọn ọ̀run ìgbà tí ètìbí tọ́ lọ kí mọ́gíríbì àti ṣáìdé ẹ àpé lórí irun yóò fi fóònù sí silent ni ó ti rí mẹ́sẹ̀gì lórí fóònù wọ́n ti ṣe transfer owó ńlá sí transfer owó ńlá wọ́n ti ṣe é sí pé ẹjọ́ ẹ wá bá wa rajà ẹ wá tó rí mẹ́sẹ̀gì báyìí ó ní èrí nǹkan kan ó tún gbà wọ́n ọ̀pẹ ayọ̀ ó tún gbà wọ́n ọ̀pẹ ayọ̀ owó wá ń ré lura wọn ọ̀nà wá ń ṣí ọ̀nà wá ń ṣí ọ̀nà wá ń ṣí ọ̀nà wá ń ṣí dádì wa ẹ má máa fojú di ìyàwó yín ẹ sì má máa dóńdó pé máa rẹ́ wọn jẹ tí ọlọ́run bá ti ń kẹ yín má torí pé wọ́n lọ jẹ́ dì ó nà tọ́ wà nílé má rẹ́ ìyàwó rẹ̀ jẹ o tó bá ti ń ra mẹ́ta máa ra méjì fún tó bá ti ń ra mẹ́rin máa ra mẹ́ta fún tó bá ti ń ra méjì máa ra ọ̀kan fún ìyàwó rẹ̀ náà tí ẹ débi àwọn ọmọ tẹ bí ẹyẹ bọ́mọ ṣàdéhùn ohun tágbára yín ọ̀ká ìyá mi ò torí pọ́ fẹ́ lọ sọ́jà àbọ̀ fẹ́ lọ patí yóò tan ọmọ rẹ̀ kalẹ̀ junior ẹ̀ máa láṣẹ́rẹ́ máa bá yín ra nǹkan bọ̀ kí lẹ fẹ́ ice cream ọmọ ìyá ọba tó lọ pa àwọn ọ̀rẹ́ rẹ̀ ńgbà kí lẹ́yìn náà mu sweet ọmọ àwọn ọmọ tó lọ pè wá yìí ọmọrú àwọn ọmọ tí ọmọ rẹ̀ lọ pè wá yìí òǹbí mi jìyà lórí ọ̀rọ̀ tí mò ń wí yìí àwọn ọmọ máa wọ́nà mọ́mí ò tí ì dé wọn ò tí ì dé mọ́mí ẹ káàbọ̀ junior ẹ káàbọ̀ kódà báwọn ọmọ yìí ti sùn ọ gbọ́dọ̀ bá wọn tọ́jú ẹ̀ á lọ pa àwọn ọ̀rẹ́ rẹ̀ wá kó fún wọn blessing ti bẹ̀ jáde fẹ́ ló ká ìyá yìí kò gbàgbé ohun tó wí o ó sì mú àdéhùn sí ọ̀rọ̀ ìdébẹ̀ yẹn lónìí òdìjọ́ mi ọ̀pọ̀lọpọ̀ ìyá ló bímọ lóde òní kíyèsí ọmọ rẹ̀ tí wọ́n fi gba ògo ọmọ rẹ̀ lọ ṣùgbọ́n mọ̀ pé fine boy lọ́mọ òun fine boy lábẹ́ jẹ ni àbí fine glory mo ti sọ ọ̀rọ̀ kan sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ bí prógrámù ẹ̀yin ìyá ẹ̀gbin náà ẹ tẹ́tí ẹ gbọ́ ẹ kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ yìí kí n tún sọ fẹ́yìn náà ẹ̀yin tẹ́ lọ tẹ ọmọ yín tẹ́ lọ fi sínú yàrá kan tẹ́ sọ pé yàrá bébí tọ́ pé yàrá ọkọ ọ̀tọ̀ yàrá ìyàwó ọ̀tọ̀ ẹ síìkì ẹ̀yin tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ẹ ti síìkì ìṣe sọ́rí tí mo fi sọ bẹ́ẹ̀ lóru kí lọmọ tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ rẹ kí lọmọ tí ń ṣẹlẹ̀ kí lọmọ tí ń ṣẹlẹ̀ irú èèyàn wo báwo lọmọ tọmọ rẹ tí ń ṣe lóru arábìnrin kan máa dọ́dọ̀ wa yíbò ní o ṣùgbọ́n láwọn oníkọ́ gbọ́ yóò bá gidi ó ní ọmọ òun yí ọ̀rọ̀ rẹ̀ ò yé òun ì máa pariwo wá látòjú oorun àmọ́ bílẹ̀ bá mọ́ kò rántí nǹkan kan mọ́ olókè ló ti gbọ́ gbé kọ́ ọlọ́run ọba yìí gbé kọ́ ọlọ́run ọba yìí gbé kọ́ ọlọ́run ọba yìí ló fún máa wá sọ má fi gbogbo ara sun tí bá ti ń pariwo yẹn fi sílẹ̀ sáà máa wò ó tí ó bá ti pariwo mọ́kọ wá jí kó béèrè pé kí lórí kò ní gbàgbé yọ̀ràn tí gbogbo ẹ̀ ẹ̀yin ìyá àlùbáríkà tẹ̀ ń wò mí tí yín ó da gbogbo àwọn ọmọ yín ò ní parẹ́ máyé ìyá láńlẹ́dì ilé wọn tí a máa sọ pé ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi èmi ní ń fẹ́ ọ èmi ní ń fẹ́ ọ àṣé ìyá èmi nìyẹn àṣé ìyá èmi nìyẹn kí ni wọ́n ti ń ṣe ọ́ tó fi ń pariwo lójú oorun ó ní girama ni wọ́n wá ń tú ṣòkòtò òun wọ́n wá ń tú ṣòkòtò òun wọ́n ń tú ṣòkòtò òun. wọ́n tún dijọ́ kejì tó tún lọ tó ní ìyá yìí fọ́ọ̀sì òun gbé òun sí àyà rẹ̀ òun lagídí òun lagídí òun lagídí mọ́ lọ́wọ́. ẹ máa wo nǹkan
dádì kí làwọn lè ṣe sí ọlọ́run ó bù ọ́ láṣìírí ọba kan fún kókó ònú lẹ́wọ̀n ẹ sọ pé wà á ẹ̀yin tẹ́ ẹ bí ọmọ tẹ́ ẹ máa kéèsì àwọn ọmọ yín torí pé ti gba housemaid èrí yín ò pé torí pé ti gba housemaid ẹ máa kéèsì oúnjẹ yín tí wọ́n ń sè aṣọ yín tí wọ́n ń fọ̀ àwọn ọmọ yín tí wọ́n ń fún lóúnjẹ ẹ máa kíyèsí wọn èrí yín ò pé àwọn olówó kan ni wọ́n ní owó mo ti sọ yìí náà rí ṣùgbọ́n báyà yẹn ọ̀gbọ́ orí kí n sọ kẹ́yìn náà ò tún kẹ́kọ̀ọ́ mbẹ́ wọ́n sì gba housemaid ọmọ housemaid tí wọ́n gbà yìí ọmọ yìí jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ tó farabalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kìí sọmọ tó láìkì ọmọdé ní tipátipá láti inú ẹ̀jẹ̀ rẹ̀ wá àwọn ọmọ tí láìkì ọmọdé ni tí ó tọ́jú ọmọ jòǹbí ẹ̀ gan lọ ni débi pé àwọn ọmọ yìí gan òun lọ tọ́jú wọn tí wọ́n fi dàgbà ọmọ yìí sì mọ ìwé ṣùgbọ́n ṣàdédé lójijì ọmọ yìí ọ̀mọ̀wé mọ́ kọ̀mọ̀wé mọ́ eré ẹ̀ ti pọ̀ jù ó ti ń ṣeré jù you must stop it. You must stop it. You can't play too much again. You can't. Ẹ mọ̀ pé èbó wèrè ni wọ́n máa sọ àwọn èyí olówó wọ́n bá lọ́ọ́ pa àwọn tíṣà fún tí wọ́n máa kọ irọ́ náà ní òfu ni. àwọn nǹkan kan wá ń bẹ tọmọ yìí èsè rí o ọmọ bá tún jalè ọmọ èyí olówó wọ́n lù ṣùgbọ́n bí ọlọ́run ó kó wọn yọ ọmọ ọ̀dọ̀ ọmọ housemaid yìí lọ́lọ́run fi yọ wọn kó ní ìṣòro ohun tí ń sọmọ yìí. ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń bí iwájú ni nǹkan sọnù sí ẹ̀yìn ni wọ́n máa wá sí ẹ máa ní èyí kọ́ ogun oṣù tọ̀hún ogun àjẹ́ ìlú kìnìkan farabalẹ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ̀ ọmọ ibi tógun ti ń wá ẹ̀yin kọ́ ẹ̀yin ìyá mi àwọn ọmọ tó wà ní ilé kejì tí fúláàtì wọn ò jìnnà síbẹ̀ wọ́n máa wá sọ́dọ̀ àwọn ọmọ yìí wá ṣeré òun náà máa lọ ọ̀dọ̀ wọn ìgbà tí àwọn yìí wá wọ́n gbé oúnjẹ wá tí ká jẹun á lóhun ti yó ìgbà tó ń sùn oúnjẹ tó ń bá láìkì ni wọ́n máa ń fún un lójú oorun wọ́n máa ń fún un lọ àwọn oúnjẹ oríṣiríṣi tó wọn ò fẹ́ rírí ní táwọn bá lọ Mr Big àti Mr Small àti Just Big táwọn bá lọ táwọn oríṣiríṣi nǹkan ló máa ń fún oúnjẹ lójú oorun òun ti yó wọ́n mìíràn ọ̀dáná fún wọn ọ̀dáná ó ní bí ìgbẹ́ lóúnjẹ yẹn máa ń wọn láìkè oúnjẹ ojú oorun yẹn ló máa ń láìkè àwọn ọmọ tí wọ́n á ń pè àwọn oúnjẹ ń jẹun wọ́n ń sáàfù àwọn lóúnjẹ lójú oorun wo many things lòun máa ń jẹ ọmọ housemaid yẹn wá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tọmọ yẹn ń wí kódà ọmọ lẹ́nu ó jẹ́ kó gbogbo ọ̀rọ̀ yẹn tán dáadáa ó wá pè ìyá ọmọ yẹn mọ́mí ẹjọ́ mo fẹ́ rí yín mọ́mí nígbà báyìí ọmọ ìsọ báyìí pẹ̀lú àwọn báyìí pẹ̀lú àwọn báyìí pẹ̀lú àwọn báyìí no bóyá ó rántí àwọn tó bá lọ sí beach tá a bá lọ ra nǹkan fún wọn just imagination just ìyá olówó ọ̀farabalẹ̀ ìgbà ọmọ yìí wá ń jalè torí rẹ̀ wọ́n á ń dọ́ọ̀lù sí dáadáa àwọn èèyàn wá ń pàkíyèsí ìyá ẹ̀ wọ́n máa ń pàkíyèsí ìyá rẹ̀ pé mọ́mí eléyìí sọ̀rọ̀ tíjà tẹ gbà fún ọ ẹ kíyèsí ọmọ yìí o ẹ kíyèsí ọmọ yìí o ẹ fọ̀rọ̀ rẹ̀ lọ àwọn pásítọ̀ ẹ fọ̀rọ̀ rẹ̀ lọ ní chọ́ọ̀chì tẹ́ ń lọ o ẹ wo bí ayé ti dá sọ́rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ń bẹ nìyí ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ń bẹ nìyí
wọ́n tó bímọ tó lọ tilẹ̀kùn mọ́mọ́ òǹbí gidi ò gbọ́dọ̀ fi gbogbo ara sùn tó bá sùn tó pẹ́ díẹ̀ sáà ó tún dìde ńlẹ̀ ó tún wá àwọn ọmọ rẹ̀ ó yí wọn po ó faṣọ sí wọn lára ó yẹ̀ wọ́n wò ó tún ṣàdúrà sọ́wọ́ ó fi ra wọn ní gbogbo ara làákàyè tí ń bẹ lára tí ò sí lára tiwọn. àwọn tí wọ́n ń gúnra wọn lọ́bẹ lóde òní àwọn tí wọ́n ń domi gbóná síra wọn lára lóde òní single mother kí ló dé tí wọ́n fi pọ̀ ẹ̀yin obìnrin lẹ fọwọ́ ara yín fà á ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣètánì eléri ibú wọ́n pọ̀ ń gbòòrò ìdí tàbí fọwọ́ ara yín fà á rèé àwọn bọ̀dá àfàwọ̀rajà chop and go ọlọ́ọ̀ ṣe ṣọ́pì fún eré ẹ̀ bá ti dàrú ọmọ ohun tó ń ṣe mọ́ kìí ṣe gbogbo obìnrin là á máa gorí ẹ̀ bẹ́ẹ̀ náà ni kìí ṣe gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ gorí ẹni àwọn kan bẹ wọ́n ti bá Jésù múlẹ̀ Jésù yìí ni wọ́n máa fi entice yín nínú rí ọmọ àdùn ọ̀dẹ̀ tí wọ́n jẹjá ńlé wọn ní wọ́n bá ti gbé lọ restaurant wọ́n bá ti pẹja méjì fún ọ làákàyè ẹ ti tọ́ọ̀ṣì wọ́n bá tiẹ̀ wàá bá yẹ ẹlòmíì yẹn wọn ní òsì ọ̀nkọ̀ kó n so ní Dubai àwọn ti tán ó ti sóore fún ẹ farabalẹ̀ dáadáa ọkọ tó fẹ́ fọ̀rọ̀ rẹ̀ lọ pásítọ̀ rẹ̀ tó kú lọ́dọ̀ pásítọ̀ rẹ̀ tún lọ ọ̀dọ̀ pásítọ̀ mi tó kú ọmọ mi tún lọ ọbọ mi béèrè lórí ẹ̀ dáadáa tó bá béèrè yẹn tó kó béèrè ìdílé rẹ̀ nípa ìdílé rẹ̀ kálukú ló ní ìpìlẹ̀ ìdílé wọn wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún arákùnrin yìí dá tó bá fi òní kábàámọ̀ wákàtí mẹ́tẹ̀ẹ̀ta tí ń bá gbogbo ẹ̀dá ló ń kọ́ ẹ bá mi ṣẹ́ẹ̀kì ẹ̀ o ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ tó bá yẹ pé ẹni tó yẹ pé àárọ̀ rẹ̀ ọ̀ da nìkan bá ní ó lè sáré lówó láàárọ̀ ṣùgbọ́n tí ó bá fura ayé ọgbà lọ́wọ́ owó yẹn ò ní dọ̀sán tó bá ti jẹ́ pé ẹni tágbàdo rẹ̀ ò ní gbóni èyí tí jẹ́ pé ẹni tẹ́mi rẹ̀ ò ní gùn wọ́n ti sọ̀fọ̀ tó bá jẹ́ pé alájẹ wàràwàrà ni lágbájá yìí o àgbàdo rẹ̀ ò ní gbó ṣùgbọ́n yóò yọmọ o àmọ́ kò ní gbó òwe ni wọ́n pa pé ẹni yìí yóò rí ṣe láyé o yóò níyàwó yóò sì bímọ gbogbo rẹ̀ tá à ní lá ní òní o ṣùgbọ́n kò ní pẹ́ láyé. àwọn tí wọ́n ṣe wedding tí ọ̀pẹ́ táyé gbọ́ tọrùn mọ̀ tí barista wá tí kọ̀lìntì wá tí kù àkàrà wá tí gbogbo wọn wá tí wedding dàrú kò sí wá ní dàrú yóò dàrú ìṣẹ̀dá ẹlòmíì kì í pariwo adé ayé ní pariwo adé ọ̀run kì í pariwo ẹni ọba gbádé ariwo wá látòdì ọ̀run ò nídìí ariwo mọ́ fúnra Ọlọ́run ní ó pò kìkì rẹ̀ tó bá jẹ́ pé ìṣẹ̀dá rẹ̀ kọ̀ọ̀kan ṣàdúà lásán ni kẹ̀dẹ̀ sí sàárà kẹgbàwẹ̀ ó ti tán. wọ́n wàá bọ̀ irú ọkọ tó fẹ́ náà irú ẹlòmíì ògo rẹ̀ dà fúnra ẹ̀ lọ́fọwọ́ ara ẹ̀ kó fáírọ́ọ̀sì sínú ògo ara ẹ̀. ẹlòmíì ń bẹ ọjọ́ lórí ariwo lóòótọ́ ṣùgbọ́n tó kóbá rẹ̀. ọ̀rẹ́ mi ẹ tẹ invitation yẹn ẹ gbé fọ́tò èmi àtọkọ mi báyìí níbi mo dẹ́ngẹ́ báyìí níbi mo ẹ kó gbogbo ẹ̀ sí ẹ ṣe báàgì náà ẹ gbé fọ́tò wa sí ẹ ṣe yìí ẹ gbé fọ́tò sí ẹ ṣe tọ̀hún ẹ gbé fọ́tò sí fọ́tò ẹni tí ń ṣe wedding lọ́yọ̀ọ́ fọ́tò rẹ̀ sì lè dé Kàfàǹchà fọ́tò rẹ̀ yóò dé Tógò fọ́tò rẹ̀ yóò dé Enugu fọ́tò rẹ̀ yóò dé Onitsha kí lọ́mọ tí wọ́n fi fọ́tò rẹ̀ ṣe àwòrán ẹlòmíràn mọ bí ayé ti gbà mú un. Tógò wa àtọkọtọ bá fẹ́ fi ọba bára ẹ ṣe àwọn ògo kan bẹ àárọ̀ yóò ṣiṣẹ́ mọ́ torí ẹ̀ lẹ́ra àwọn ọkọ àtìyàwó mi àwọn sáré ní owó òkìkí ọkàn gbà tí wọ́n bẹ dọwọ́ ọ̀sán ọ̀tá wọn máa tọrọ kí la wá dé báyìí
ìgbà dádì kìnní tí wọ́n fi ní owó ta ni ọmọ wọn lẹ̀ yìí dádì kìnní wá jẹni tí ọdẹni tí ń bá wọn gé ko gbẹ̀yìn táwọn òmí ọ̀rọ̀ ayé òyìn ò ní yọrí síbẹ̀. ọmọkùnrin kan wá bá mi látọmọ 27 years ló ti kọ́lé kódà ilé tọ́kọ́ kèése mẹ́ta mọ́ ṣùgbọ́n nísìnyí àwọn tí ń bá wọn ṣe join máa ń ṣe káàkiri kódà kéré ni pé mo gbọ́ prógráàmù yìí mo fi wá ìwọ ló síra rẹ̀ ayé ò sí ọ̀wọ́ ló síra rẹ̀ lọ́nà wo sà ọ̀nà rẹ̀ pọ̀ fúnra ọlọ́wọ́n ọba ti pòkìkí rẹ̀ látòdì ọ̀run ṣùgbọ́n ò tún gbọ́dọ̀ pòkìkí ara rẹ̀ láyé mọ́ ọlọ́run ti fi ọ́ hàn ṣùgbọ́n má fi ara rẹ̀ lé ayé lọ́wọ́ ọlọ́run ṣe àwọn oore kan fún ọ ṣùgbọ́n èyí tó fi dúpẹ́ tó fi ìdùnnú rẹ̀ hàn sí ọlọ́run ọba rẹ̀ tó ṣẹnu rẹ̀ báyìí bọ́yọ̀ ra nǹkan sílé olúwa ni bọ́yọ̀ lọ àwọn opó àbáwọn ará àdúgbò ọkàn jára ìsìkalẹ̀ pé ẹ bá mi pín fún gbogbo àwọn èèyàn àbá lọ mọ́sálásí kan ló kùn lọ́ọ́ ra kùránì síbẹ̀ ló ṣe tàbá lọ sí skul tó lọ sanwó skul fíìsì àwọn ọmọ àwọn oore ìkọ̀kọ̀ tó ṣe yẹn kó ṣe yẹn kó gbẹ́nu ẹ lọ́wọ́ dípòdípò bẹ́ẹ̀ olórin lọ̀pọ̀lọpọ̀ máa wá kiri ìnáwó wo ló ṣe kódà tọba àlù yín tó wá bẹ́ẹ̀ òun sílé ni kí lòun ṣí àwọn ilé ìtọ́ sí bóun ti bẹ̀rẹ̀ sí ni máa fara kó nìyí jàǹkárí wọ́ wọ́ ọ látòkè délẹ̀ ni ẹni ayé ń fẹ́ ọdẹ ni ayé wọn ń pẹ́ gan rẹ̀ ẹni wọ́n ń gbé kọ́ńtrátì fún débi pé kọ́ńtrátì oṣù tó ti máa gbé fáwọn èèyàn ọwọ́ àdẹni tó gbé ẹni tó pè yẹ ẹjọ́ rọra o ọwọ́ àdẹni tí ń tọrọ jẹ àwọn tó pè yìí àwọn tínú wọn ò dùn sógo rẹ lọ́pọ̀ nù wọn pé ṣerú ọmọ kékeré yìí ṣerú ọmọ kékeré báyìí ayé ò ní fògbó wa yí ẹ̀pẹ̀ yìí àwa ní ká fura ọ̀pọ̀lọpọ̀ single mother yín lẹ fọwọ́ ara yín fà á ẹ mọ̀rú ẹni tó fẹ́ gorí yín gbogbo ẹ̀yìn àti ẹ̀ bọ́ bára wọn ṣiṣẹ́ ẹ mọ̀ torí ẹja tí wèrè pa fún yín òun lè jórí yín tọ́ọ̀sì bọ́ọ̀dẹ́ ẹni èpè ẹnìkan pé ọmọ fẹ́yàwó méjì wò pé ọmọ fẹ́yàwó mẹ́ta ṣùgbọ́n tí ilé tí ń dùn tí ìkorò wọbẹ̀ lójijì tó bá jẹ́ pé ẹni tí ń bọ̀ wáyìí tọkọ fẹ́ yìí tógo rẹ̀ ọba ti bá ògo àwọn alásìkí ìyókù tó wà nílẹ̀ yóò da ilé yẹn rú ẹ̀yin agbé omi kalẹ̀ ká ẹ lọ èédú kẹ́ da odú sójú omi báwo ni ó ṣe rí gbogbo ayé ọ̀pá omi yẹn tí wọn ò ní mú mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ògo ẹni tí ò bá ògo àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀ tó bá yẹ ti wọ́bẹ̀ nǹkan dàrú ni gbogbo ẹni tó ń wò mí ayé yìí ò ní polúkú musu o tí gbogbo ń gbogbo lọ láyé ẹ gbọ́dọ̀ fọlọ́run lẹ̀ lọ́sàn-án lóru ẹ má fi ọlọ́run ọba lẹ̀ ẹ má ké pọ̀ ọlọ́run yín tó bá lẹ́mí àwẹ̀ máa gbà tó bá lẹ́mí sàárà máa ṣe ẹ sì máa ráàánú gbà ẹ máa ráàánú gbà ẹ máa ráàánú gbà gbogbo ẹ̀dá èèyàn tí ń bẹ láyé lọ́lọ́run pín àrísìkí tiẹ̀ fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kọ̀ mọ́ṣẹ́ tó wọ́n ṣe tó wọ́n fi dọlọ́lá ló kó ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà báyìí bẹ́gbẹ́ndéwé òun lọ́jọ́ lómi ọ̀ṣọ́ àrísìkí ẹ̀nù a máa tọwọ́ là tàbá tẹpá mọ́ṣẹ́ ẹni tá a sì ń bẹ lọ́hùn a máa ta bẹ́ẹ̀là lórí ọmọ tọ́lọ́hùn ọba bá fún ni ta bẹ lọ́hùn lé lórí àwọn ọmọ wa wọ́n yanjú gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ọmọ yẹn yanjú ẹ̀ ní bára ẹ̀ fọ́ọ̀tì. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń béèrè pé ń bo lọ́dọ̀ yín ọ̀dọ̀ mi ò jì mo ti kúrò ní Bàrígà Báyékù ni mo wà nísìn ọ̀dọ̀ mi ò sì dé Báyékù tí àbájá ti dé Ìkòròdú gáràjì kéèyàn wọ mọ́tò tí ń lọ sí Báyékù tí a bá ti dé Báyékù èèyàn ní dé Báyékù o ẹ tiẹ̀ máa gbọ́ nínú ìpolówó ẹ gbọ́ mbẹ́. Dr. Lukman Ayédáyọ̀ Lásìkànmí bàbá ọgbọ́n agẹdẹkùdòdò òwòsàn tó lámìlaka làlújá
ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí òdúlọ̀ máa yàn dáre kì í ṣàjèjì. Àjàgbélayé okunlayé ayé sì ti dàrà gbé onírúurú okun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú káfí lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro ogun ayé ọmọ bá gbé èèyàn mi. Àmàlẹ́ ọmọ ló ń gbèjà gbogbo kan bá dé lórí àkàzọ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ̀sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́n ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́ oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùdá rẹ̀ ò sí létílé ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba kégbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹ̀rọ̀pọ̀ níṣòro ìpẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojú kọ irú ìṣòro wo ló fẹjú mọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ó ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun ọmọ tó bá sí pálẹ̀ èèyàn pé ohun tá a bá sọ jáde ó lè yàn mà àbílẹ̀ ayé ọlọ́dún ní ẹ̀ka wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sàpà ọmọ ẹnìkan sunkún ìyàgà ẹnìkan sunkún ìrókò náà ayé tó mọ ẹnìkan ṣiṣẹ́ bí erin tí ń fìjà ìdírí ilé ayé yìí náà ní ibẹ̀ láti rókun lọ́pọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Ọlásùnkànmí Àyẹ́dáre bàbá òkú ọmọ ọ̀dọ̀ àgbà lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí tó ṣẹ́kù ká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kókun àtìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlálílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni. Àlágọ̀ lọ̀pọ̀lọpọ̀ àṣà tí kò wá ń dá títí tó kun ayé òfin ti di àlábẹ̀rẹ̀. Ìdí àbárè tí Dr. Lukman Àyẹ́dáre fi ṣàkójọpọ̀ odidi ìwé ìtumọ̀ àlà. Kí kálukú tó bá ti rà ó lè máa sàmì àlá tó bá lá lásán kọ́ okùn ayé ń bẹ ẹ̀dá òfurá ni ibì kan ní sì ti bẹ̀rẹ̀ Àyẹ́dáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kíyèsílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lókun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yín di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ẹ̀. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyẹ́dáre ó padà gbàgbé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìjìwìjì. Bó sọ fọ́run, bó ṣayá, gbéra sọnù wàràrò, àmúbọ̀ ọṣẹ́, bó sì ṣe tàjèrè ọjà, okun àtàtà gbèsè, bó sì ṣe tàtàgbò wúrà, gàsí Dr. Lukman ọmọ Àyẹ́dáre, onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìdàrú, ẹbẹdí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, ránni pé wọ́n bó tiẹ̀ lè wà. Bó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́, DHL ó pe bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ bẹ̀rẹ̀ kọ́ wá bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́jà ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹbẹ dímọkọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyẹ́dáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òdòrùn kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá lágbègbèrè gidi ọkùnrin dandan tí ìfewébebo ṣèwòsàn. Dr. Sheikh Lukman Àyẹ́dáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa bìnírẹ̀nù onírọ́ àtàwọn alújìbìtì ti pọ̀jù nírú àkókò yìí, olúwa ò ní já ṣìnà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyẹ́dáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ òdù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò
tí ń lọ ságbègbè gbogbo bus stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró káì wọ mọ́tò tó ń lọ sí báyẹ̀kù káì tó dé báyẹ̀kù ni ẹ ti sọ ní Emily bus stop nọ́mbà 53 Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀símọ̀yà ẹni ìrìn àjò bá wá rú lójú kó pe nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658 Jagunmọ́lú akéwì Oòduà Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó pe méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán àjẹbí abínibíni tiwọn tá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ kàn sí wọn lórí Facebook ọ́fíìsì ìwòsàn rẹ̀ dọ́là Dr. Lukman Anyadare Ọlásùnkànmí lórúkọ wọn kò jọra wọn kò papọ̀ bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nọ́mbà tí mo mẹ́nu bà lókè yìí ló tún wọ WhatsApp. ẹ kú kalẹ̀ àdúrà yẹn gbà ẹ ra àánú gbà gbogbo ayé ò nílù fún ijó bí wọ́n ṣe wí bó ṣe rí nù ẹ ra àánú gbà a máa tẹ̀síwájú ní ọjọ́ mi èyí jẹ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tá a bára wa sọ kákíyèsára o gbogbo ẹ̀kọ́ ló sọ gbogbo ẹ̀kọ́ làjẹ́ gbogbo àdáwọ́lé wa ẹ̀já fi lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run lọ́ba tí gbàdúrà yọ gbàdúrà wa ẹ̀já máa ṣàdúrà lórí ọkọ tá a ní lórí ọmọ tá a bí lórí aya tá a fẹ́ lórí iṣẹ́ wa tá à ń ṣe ẹ̀já máa ṣàdúrà lórí ẹ̀ àṣírí wa máa bò bùkátà wa máa bíyá ogun ayé ò ní borí wa ire o. Bẹ́lẹ́bẹ́lẹ́ láyé ilé ayé yìí fẹ́lẹ́ o bẹ́lẹ́bẹ́lẹ́ láyé gbà o ilé ayé yìí ó fẹ́lẹ́. Ṣé bí wọ́n ní kókó bá jìnnà ilá onírè kì í kó. Ó ti rí lo wí wọn. Ọmọ aládé ti sọ̀rọ̀ wọ́n pòwe. Bá mi èé ṣe tí láti wá tọ́jú ìyá ẹ̀ kó Adégòkè mi ò wá lé jẹnu ọ̀nà lásán. Dégòkè ike ọ̀rọ̀ tó sọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí lápẹ̀rẹ̀ kí ló tó ṣẹlẹ̀ kí ló rí kí ló dé láàpẹ̀ mẹ́ni bàtà dún ló tún fẹ́. Bá mi sọ́dà abẹ́ tí ń wò mí rìn kórè kó Èkó ògbè ní kórè Ìbàdàn di kọ̀ kò tiẹ̀ fararọ ojú kan náà ni gbogbo ọ̀rọ̀ mi ń já sí àfìgbà tí mo wá fi àdàgbà ètò mi rọ̀ sábúlé oríṣiríṣi àlábùkù ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n sì ní àlá máa nítumọ̀ bá sórí ìgbà tẹ́kùn bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. Bádà àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ̀ èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ẹ̀yin ọmọ Ìwòyí tẹ́ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́ ló fẹ́ bàṣà Yorùbá jẹ́ ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yìn mọ̀jì sí níran bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé ìwòsàn tó dájú ń ti bẹ nínú egbò bíi tìgbàanì gbọ́ ìjọ tún mọ̀ pé Dùmarè tún wá fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí máa fẹ́ nìkan jẹ nìkan lọ ọjọ́ tá a bá ti rí bínibí wọlé ọ̀dọ̀ Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n lájọ kà sí wẹ́rẹ́ ọ̀yá gbéra lẹ́kọ̀ọ́ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ojúlówó ọmọ ìṣẹ́yìn rẹ̀ gbígbẹ́ dímọ̀kọ́ àgbà òjìnì nínú oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dúró lẹ́dùnmarè òní sẹ́ pátápátá irúfẹ́ òkú olódojúkọ kí ni ìṣòro rẹ àìrọ́mọbíni àbí tàkókò ọṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àwọn owó ọkọ̀ ọ̀run abẹ́yẹ̀ ọ̀run ní yọ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọ̀fọ̀ ní kúfọ̀ láǹdé wọ́n sì jẹ́tùmọ̀ fáwọn alábàárẹ̀ tó ńlá tí ń bà wọ́n lẹ́rù Dr. Lukman Anyadare bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ìtumọ̀ nìkan kọ́ o ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn bá fẹ́ ọ̀rẹ́ wa lọ́tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́ ọmọ Anyadare ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìfọmọnìyàn ṣohun gbogbo fọ́ọ̀ránṣẹ́ pé wọ́n fún ìwòsàn ìbílẹ̀ níbikíbi bàbá ọgbọ́n ò ní ṣàìwá nítorí àìlera rẹ bó o sì gbowó òsì ránṣẹ́ pé bàbá ẹ̀ dákun ẹ gbà ní kódà ó ṣèlú òyìnbó DHL yóò gbé tó bá fẹ́ kàn án lára lọ́hùn gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò ìbẹ̀ dímọ̀kọ ǹjẹ́ ẹ ti gbọ́ gbónú iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Anyadare bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà náà kúndùn ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo kẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ ní bus stop tó kẹ́yìn ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù kẹ́ ẹ tó dé Báyẹ̀kù ní kẹ́ ẹ ti sọ ní Emily bus stop ojúlé 53
nọ́mbà 53 Emily bus stop ní o. Ẹ̀lú ta ló ń pè mí Dr. Lukman Ajẹ́dàrẹ́ bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038658. A ò ní fàìsàn ló gbẹ́ o. Ayé ìfẹ́lẹ́ o, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o, ilé ayé. Gbogbo ẹ̀yin alábíamọ tẹ́ wà níjòkó, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, ọ̀pọ̀ lóde tá a bá pè yín ẹ máa bá wa túmọ̀ àlámọ́. Ó yẹ kẹ́yìn gan mọ̀ yìí pé gúrúùpù yìí ti wà láti bí ọdún 6 sẹ́yìn. Lẹ́ni tó bá ti wà pẹ̀lú wa tipẹ́ yóò túmọ̀ yìí pé bá a ṣe wí yìí bẹ́ẹ̀ lórí. Gúrúùpù yìí lọ́pọ̀lọpọ̀ àwọn kan rí làwọn náà lọ́ọ́ dá gúrúùpù tiwọn sílẹ̀. Ṣé ń gbọ́ mi yé báyìí? Ló fi jẹ́ pé ní orí Facebook gúrúùpù ìtumọ̀ àlá tẹ́ máa rí ó pọ̀ lọ rẹpẹtẹ tọ́pọ̀lọpọ̀ èèyàn ti dálẹ̀ káàkiri. Ṣùgbọ́n àwọn èèyàn náà mọ̀ pé eléyìí ó yàtọ̀ kétékété, ó tiẹ̀ yàtọ̀ kétékété ni. Kí ni mo á fẹ́ fàyọ fún wa ni pé ìgbà tí àwọn pretender tí wọ́n ń dà mí láàmú bọ́ọ̀ la sì tètè mọ̀ wọ́n. Most nínú àwọn wòlíì àbí àáfàá àbí oníṣègùn tí wọ́n bá gbaṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n dá láti assist ara ẹni, ṣùgbọ́n àwọn èèyàn ti sọ mí di dìdìrìn débi wípé wọ́n máa béèrè bí kọ́sítọ́mà wọn bá pè wọ́n bí ẹ jọ̀ọ́ àwọn lálàá àbí bákan wọ́n ó pè mí. So mò ń dá wọn lóhùn kíní yìí ti wá pọ̀ jù débi wípé nínú ohun tá à ń kọ a tún rí àwọn kan wọ́n lọ kọ́ wọ́n dẹ̀ ń tà káàkiri wọ́n ń tà káàkiri fún àwọn èèyàn. Gbogbo nǹkan tá a rò ní tá a fi stop ẹ̀, ṣùgbọ́n síwájú kó tó di pa stop pé a máa báyàn túmọ̀ àlámọ́, a ti ṣe àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlá. Eléyìí níwé tí mo kọ́kọ́ ṣe níbi ọdún bíi 4 sẹ́yìn. Ìlú òyìnbó ni wọ́n ti bẹ̀ mí níwèé yìí ní London. Àwọn klọ́ọ̀bù kan ní 300 péré ni wọ́n bẹ̀ mí. Wọ́n ní pé ó wu àwọn káwọn ní lọ́wọ́ káwọn máa kà á pé torí ẹni ọba níṣòro pẹ́pẹ́ àwọn máa kà á láàrin ara wọn yóò sì ti máa yé àwọn. Eléyìí òun la gbé jáde ní bóyá bíi ọdún tó lọ. Eléyìí 10,000 la kọ́kọ́ gbé. Ẹlòmíràn rò pé nǹkan tó tóbi bàǹbàǹbà ni, rárá, nǹkan tó wà nú ẹ̀ òun ló tóbi. Àṣírí pọ̀ nú ẹ̀, kìí ṣe ìtumọ̀ àlá nìkan ló wà nú ẹ̀. Láti máa dé kó sọ́wọ́ babaláwo ẹlẹ́tànjẹ, láti má kó sọ́wọ́ àfọ́ onítànjẹ, àbí láti má kó sọ́wọ́ pásítọ̀ onítànjẹ mọ́, àbí lọ́wọ́ ogun tí ò tógun tẹ́lẹ̀mí wọn fi pàrọ̀ gba owó ńlá lọ́wọ́ ẹ̀ ní, àbí ewúrẹ́ gbàgbó lọ́wọ́ ẹ̀ ní. Tí wọ́n yìí bá wà lọ́wọ́ yẹn ẹ̀ máa kà á. Àdúrà nílànà mùsùlùmí, àdúrà nílànà kìrìsìtẹ́nì, èdè òyìnbó, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ohun tí ń bẹ abẹ́ ìràwọ̀ kọ̀ọ̀kan, ohun tí ìràwọ̀ kọ̀ọ̀kan ẹni tí ó bá yé tó lè máa ṣe ládùúà ní nísà, gbogbo ẹ̀ ló wà nú ẹ̀. Ìwé yìí àti ta ní promo rẹ̀ 2,000 ṣùgbọ́n ti padà sí 5,000 rẹ̀ padà. Àǹfààní tó wà fẹ́ni tó bá ra ìwé yìí, tẹ́ ẹ bá rà ẹ láǹfààní àti béèrè lórí ìràwọ̀ yín lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n pé ẹ ràwé ẹ kàn fẹ́ béèrè nípa ọ̀rọ̀ rú mi lójú ni, mo fẹ́ sọ́nà ni, mo fẹ́ mọ ìràwọ̀ mi ní 2,000 naira ni. Ṣùgbọ́n ní wọ́n bá wá ràwé yìí yóò béèrè ìràwọ̀ rẹ̀ free. Ṣùgbọ́n èèyàn fẹ́ ràwé lásán 5,000. Èèyàn wà nínú gúrùpù, èèyàn ò sínú gúrùpù, kò sẹ́ni tí ó lè rà. Tí èèyàn bá rà tí wọ́n bá jí gbé mọ́ lọ́wọ́ máa dùn ẹ́. Àṣírí pọ̀ nú ẹ̀. Ìwé yìí ni wọ́n á ti fòfin sí pé ẹni tí ó bá ti níwèé yìí lọ́wọ́ ní ìgbà kẹ́nìbọ̀dì ó máa gbòmí fún ẹjọ́ sà, ìwọ wà lábẹ́ AC wọ́n fi fóònù dèmí láàmú.
ẹjọ́ ọmọ àbúrò mi lọ́lọ́hùn lálá kan ẹjọ́ bàbá kan lọ́lọ́hùn lálá kan bàbá tó lálá kan yẹn sọ fún bọ́ ọba ti lálá kan tó ọ̀rọ̀ àwé yìí lọ́ọ́ bá pásítọ̀ rẹ kọ́ lọ́ọ́ fẹjọ́ sùn kọ́ lọ́ọ́ sọ fún kọ́ bọ́ sọ túmọ̀ tó ọba ti níwèé yìí lọ́ọ́ bá àfa sàlátù rẹ wọn máa bọ̀ sọ́fẹ́ ẹ má fi wàhálà pín mí lẹ́mìí tó ti yé dáadáa báyìí nísìn so mi ò fẹ́ kéèyàn máa lò mí nílò ajámọ́ ayé ti gbẹ́gẹ́ láyé òde òní ọlọ́run má jẹ́ ara ìdá wọn ní ẹ lọ́ọ́ wo last call tó pè wá tálámọ̀ tó pè àwa ti wá àwa láwa ń ṣiṣẹ́ oore ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti bá yàn tọ́nu ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè pè mí wọn láti inú prison yàrá bọ́ọ̀ lọ sí rí nọ́mbà mi wọn ní àwọn irọ́ ìgbà kí ẹni àwọn pẹ̀sìn kọ́ máa pè mí mọ́ ṣùgbọ́n ní ọba ti níwèé yìí lọ́wọ́ ó fìrì láti máa pè mí àdúrà wọ́n gbà ara àgbà tiwa ò ní sọ̀rọ̀ sí i. tọ̀nà kàlàfíà lè dé fún tinú ẹ̀jẹ̀ wa wàṣàyẹ ní wáyé aṣọ àti ènìyàn tó ráyé wa kí má wáyé aṣọ àlàwòrán jẹ́ kí n ráyé wa o. ìran méjì ló máa dààmú ènìyàn tó wá sáyé ẹni wáyé aṣọ àti ènìyàn tó ráyé wa kí má wáyé aṣọ àlàwòrán jẹ́ kí n ráyé wa. àdúgbò ọmọ wọn yá ọdẹ padà òòjọ́ tó délé.